ọba barista lọ́ọ̀yà onímọ̀dẹ́rù. Abdulsamiu adé orí ọba kò ní ṣíbọ́. Adébọ̀rú wà mí ní gbogbo. Báàmì Adékọ̀rún ṣe wọ́n ní kí wọ́n ní nígbà ní ìgbà ẹ̀ṣẹ̀ lọ́dúnlọ́dún. Wọ́n ní nínú àlàáfíà nínú ọlá ńlá. Ayankunle owó mi tó bá máa pinnu eléyìí òun láti jọ ọmọ ẹ̀ lógún. Àìjẹ́ bẹ́ẹ̀ nothing for you. Egungun yé wa, òòṣà yé wa.
àti lóye àti gbogbo ọmọ bíi rẹ̀ láàkìlẹ̀ Ìjẹ̀bú àti ìlú Èkó àpéjú síbí torí kábíyèsí ọba Kàsálí Orímádégún. Ọdún mẹ́wàá lórí àlefa ọlá. Ẹ ṣáàrí ìgbé tàwọn àjọpẹ́. Èrè ìrìn àjò ọdún mẹ́wàá. Wọ́n láàrin ìlú o. Ìdàgbàsókè tó ṣẹlẹ̀ jaburata ni. Ìdí rẹ̀ a ṣe ń tẹnumọ́ lójoojúmọ́. Ẹ̀wọ̀n ọmọọba tó bá yẹ lóye ìpọ́lá fún. Ọmọọba tí ó ṣe ìlú lọ́jọ́. Méjì sẹ́ńtẹ̀lẹ̀ tó jẹ́ gbogbo eré abá ìṣubúlù rẹ̀. Ẹ̀wọ̀n gbogbo Kòròdú division ọmọ nígbà owó ṣe. Ẹ kọjá rẹ̀ pẹ́. Lagos tó fi dé Ìjẹ̀bú arábá mi. Development lóríṣiríṣi. Ẹni báyẹ̀ lo ènìyàn pọ́nlá fún. Àìfọwọ́dọ̀mí níbi tó bá ti jẹ́ ètò wọn bá. Fani yóò ṣe tọ́lọ́mù àṣẹ tẹ̀lẹ́dùn báyìí. Àwọn aláàrẹ̀ ìṣẹ̀lẹ̀ wà lórí. Ìbọ̀dà péjú sí mi. Lọ́dún mẹ́wàá sẹ́yìn. Báwa gbà bí ọba Kàsálí. Ọjọ́ náà rẹ̀ bí àná. Adúpẹ́ Ọlọ́run. Ètùtù àgbàlagbà ó ti gbà ó. Kábíyèsí Ayankunle wọ́n sọ fún mi. Wọ́n ní lẹ́kọ̀ọ́ ìnira ìjọ́rin. Wọ́n lórí ẹ̀ yóò máa yàtọ̀ kún ni. Èmi bá máa dúpẹ́ lórí àlọ́bà Kàsálí. Mo bá dúpẹ́, mo bá dúpẹ́ òwe ara mi. Mo bá dúpẹ́ kábíyèsí Adébọ̀rú wa o.